last year náà ni ó parí ní OAU, political science ló ṣe. So even bóyá batch June yìí ni ló máa bá lọ sí service, June tá a wà yìí ni ló máa bá lọ sí service. Even the funnest part is that ọ̀la 13 ni birthday rẹ̀, ó máa ṣe birthday. So kí ni a fẹ́ ṣe? Ní nǹkan bíi déédéé aago kan àbọ̀ ọ̀sẹ̀ kẹrin náà la wà yìí, ọjọ́ Wednesday náà lọ́jọ́ yẹn. So ṣàdédé ni wọ́n pè wá, bí wọ́n ṣe pè mí, mo ké sẹ́nìkejì mi. A gbìyànjú láti dé ìlú Ẹlẹ́múyẹ̀ nígbà Bàbá Ìbúrú. Bá a ṣe débẹ̀, a bá àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ tí wọ́n pọ̀. Wọ́n ní pé ká wo nǹkan tó ṣẹlẹ̀ yìí o, ká jọ ká ràn wọ́n lọ́wọ́. So la bá ọ̀rẹ́ wa yìí, Adigun Solomon, nínú àgbàrá ẹ̀jẹ̀. So wọ́n ní pé Fúlàní ló sá ní àdá lẹ́yìn ọrùn. Léyìí tá dẹ̀ jẹ́ wípé a mọ gbọ́n Fúlàní yẹn pé ọ̀rẹ́ wa yìí ti máa dẹ́sàn Fúlàní yìí tipẹ́. Ó dẹ̀ wá tó wá fẹjọ́ sùn nígbà bó ṣe pẹ̀yìndà báyìí ló sá ní àdá lẹ́yìn ọrùn. So a dẹ̀ gbìyànjú torí kò sẹ́ni tó lè súnmọ́. Báwa ṣe débẹ̀ táwa dẹ̀ dá mọ̀, a gbìyànjú láti gbé a rescue rẹ̀. Along the line bí tá à ń ti ń lọ, a rí bàbá ọmọ yẹn tó ń sá lọ. A pè àwọn èèyàn wa, wọ́n rescue Solomon, à ń gbé lọ, wọ́n mú bàbá ọmọ yẹn. So a dẹ̀ gbìyànjú gbágbára wa, so láì jẹ́ kó safe, but ibi tá a dá ti bá ọ̀rẹ́ wa yẹn ó kọjá agbára. So nǹkan tá a mọ̀ nípa rẹ̀ ní k'Ọlọ́run dákun kó jọ kó ràn wá lọ́wọ́, kó bá tẹ̀ sí afẹ́fẹ́ rere. Àti ìsìnkú Solomon Adigun tí wọ́n tó fi pa ẹnìkan ní the same area yẹn náà ní Akówọyọ ní Katangua. So àwọn Fúlàní náà ni o, àwọn Fúlàní aláta tiẹ̀ làwọn tó ṣe ti Katangua yìí. So kí gbogbo ọmọ Nàìjíríà ní lókè òkun kí wọ́n dákun kí wọ́n dìde ìgbéníjà wa o. Kìí ṣe àkọ́kọ́, kò dáadáa mi lè sọ pé iye báyìí ní lẹ́nu ìgbà tí mo délé ayé. So kí Fúlàní sì lọ́ máa attack èèyàn lójú ọ̀nà, wọ́n á gba machine, wọ́n á pa ẹlòmíì. So nínú oṣù tá a sì lò bọ́lẹ̀ gan, kí gbogbo ọmọ Nàìjíríà kó ràn wá lọ́wọ́. Àwọn Fúlàní lọ báyàn nínú ilé, wọ́n dẹ̀ sa ẹni yẹn, wọ́n sì mú Fúlàní un. Bá a ti ń sọ̀rọ̀ yìí, àmọ́ bí àwọn ọlọ́pàá kan ti ń yanjú ẹ̀ sí. Kí ìdájọ́ òdodo kó dákun kó dìde. A bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà èyí tẹ́ wà nílé lókè òkun, ẹ ràn wá lọ́wọ́, ẹ dákun o. Fúlàní ń gbìyànjú, wọ́n ń pa àwọn èèyàn wa dànù, k'Ọlọ́run gbèjà wa o. So a gbọ́ wípé àwọn Fúlàní ni wọ́n fi àdá pa arákùnrin wa Solomon. Iná ló gbé wa síbí lónìí láti wá sí ẹyẹ ìkẹyìn fún. Ìgbésẹ̀ tá a kọ́kọ́ gbé, a pe àwọn tán jẹ́ sẹ́ríkì àwọn Fúlàní ní káńsù márààrún. So a bá wọn sọ̀rọ̀ torí pé a fẹ́ mú òfin ní ọwọ́ ara wa gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ṣe là kalẹ̀. Ṣùgbọ́n àwa lè káwọ́ gbéra ká wá máa pa àwọn ògo wa ọ̀la lẹ́yọ kọ̀ọ̀kan, a lè gbà. So àwa ń gbà táwa meeting yẹn, wọ́n ti wá fún wa ní, wọ́n sọ fún wa pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi yìí kì í ṣe àwọn táwọn àjọ ń bá wa gbé tẹ́lẹ̀, pé àwọn bòròró tí ẹ pé nínú wa náà tó ní màálù yẹn, àwọn olówó àbáwọn baálẹ̀, àwọn olóṣèlú ni wọ́n ń gba àwọn tí wọ́n bá wọn dà fún ara wọn. So fún ìdí èyí a ti wá gbégbèsè láti pe gbogbo baálẹ̀ tó wà ní káńsù wa márààrún, a máa bá wọn sí meeting. Ìkéde yẹn á bẹ̀rẹ̀ sí lọ ní ọ̀sẹ̀ tá a máa mú yìí. So láti lè fi òpin sí ohun tó ń ṣẹlẹ̀ yìí tí ò fi ní sírú ẹ̀ mọ́. A sì nígbàgbọ́ pé ìgbésẹ̀ tá a fẹ́ gbé both legally and spiritually, kò sẹ́ni ọ̀hún, kò sí bó ṣe lè lọ lágbára tó, bó jọba ni gbogbo ẹni tó bá jẹ́ wípé ìwádìí bá fi hàn wá wípé ó ń gba àbọ̀dè yìí, á dojúkọ gẹ́gẹ́ bí ìlú. Ìmọ̀ràn tí a fẹ́ fún àwa tá a jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni pé tá a bá ti rí nǹkan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òfin, ká má mú òfin ní ọwọ́ ara wa. Torí tá a bá mú òfin lọ́wọ́ ara wa, àwa náà ó tún jẹ̀bi. Ká fẹjọ́ sùn ibi tó bá yẹ ká fẹjọ́ sùn. Ìyẹn báyẹn. Àwọn tí wọ́n jẹ́ Fúlàní àti bá àwọn ọ̀gá wọn sọ kí wọ́n pàṣẹ fún, even bí tá a sọ dé gan, Fúlàní kan gbọ́dọ̀ wá sí ìgboro nínú ọdún ìwà sọdún. Àwọn treasurer mi wà níbi tó lè mọ jẹ́rìí. Àwọn má dà káàkiri àti dà
àti gbogbo nǹkan tó bá lè jẹ́ nǹkan tó lè pààyàn lára kí wọ́n pàṣẹ fún àwọn ọmọ wọn tó bá da ẹran tí wọ́n bá gbámú pẹ̀lú nǹkan yìí á ní káwọn ọlọ́pàá kí wọ́n mú. So ó jẹ́ ìmọ̀ràn tí a tún lè gba àwọn Fúlàní yẹn, àwọn tó ń jọ̀gá wọn, kí wọ́n dákun kí wọ́n rí i pé àwọn ọmọ wọn ò gbọ́dọ̀ máa mú ọ̀bẹ, idà, àdá, wọn ò gbọ́dọ̀ máa mú rìn lẹ́yìn kùmọ̀ tí wọ́n fi ń da màálù wọn nìkan. So ó jẹ́ ìkìlọ̀ tá a bá wọn ṣe. Mo nígbàgbọ́ pé eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́. Àwa náà gọ̀ ní mófin lọ́wọ́ ara wa, ṣùgbọ́n mo bá sì lè gbára wa kalẹ̀, a sì ti ṣetán láti gbára wa kalẹ̀. A lè máa wòran kí àkọ́jọ́ ọ̀la wa kó bàjẹ́, kí wọ́n á máa pa àwọn ògo wa, a lè gbà. Àwọn agbófinró, àwọn tó dáa pọ̀ nù wọn, gbogbo èèyàn ní gbogbo sectors náà ni, ààrẹ ní burúkú, ààrẹ ní dáadáa. Bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wa ń bí ẹni tí Ọlọ́run ní kó jẹ́ area commander wa níbí, ACP Àdìgún àti ẹni tó jẹ́ DPO ní Owódébẹ̀ yẹn, wọ́n bá wa cooperate dáadáa lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí. So dẹ̀ a tún láwọn Anglo Rangers, àwọn Operation Pulse, gbogbo wọn bá fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀, wọ́n dẹ̀ ń gbìyànjú. Ṣùgbọ́n ṣe mọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́, àṣẹ ń ṣèwádìí ni àti confam ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní yìí, àwọn bòròró yìí, àwọn tí wọ́n kó ẹran sọ́dọ̀ wọn, àwọn alágbára ni. So àwọn ni wọ́n ń fi wọ́n lọ́kàn balẹ̀. So bẹ̀ tí ngbà tá a bá dé orí bíríìjì náà, a máa dábẹ̀ kọjá. Èmi náà bí kan tó bí. So mo kàn torí Ìlọrin lèmi gbé. So mo kàn sáà gbọ́ láàárọ̀ ọjọ́ yẹn ní ọwọ́ alẹ́ táwọn sísítà mi tó wà níbí báyìí l'Ógbómọ̀ṣọ́ wọ́n pè mí pé báyìí pé àwọn Fúlàní wọ́n ṣá pa. Ọdún náà mi síbi tí mi mọ details pẹ̀lú ẹ̀ torí wọ́n pè mí ni, but bí wọ́n ṣe sọ fún mi òun náà ni pé àwọn adaranjẹ yẹn wọ́n ń jẹ oko ẹ̀ bí tó ti ń ṣiṣẹ́. So ó dẹ̀ mú kan mú lọ sí ibùgbé wọn pé láti fi ẹjọ́ sùn. So àpẹ̀yìndà ẹ̀ bó ṣe pẹ̀yìndà báyìí nìyẹn bu ló yọ àdá ó dẹ̀ sá pa. So ntí àrígbọ̀mọ̀ náà nìyẹn. Ó débi pé wọ́n rọ̀ṣẹ̀ wá sí Bowen Teaching Hospital l'Ógbómọ̀ṣọ́. So few minutes náà ló dákẹ́. Ó jẹ́ ẹnìkan tó simple in character. So ọmọ gidi ni àwọn oníkálukú náà dẹ̀ testify sí. Ara àwọn ìgbìyànjú ẹ̀ ni pé ìgbà tó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ibẹ̀ ló ti school. So lẹ́yìn ìgbà yẹn ó dẹ̀ try pé ẹ mọ̀ bí country ṣe rí, orílẹ̀-èdè ṣe rí pé ọmọkùnrin ò gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ̀ lórí kìíní, òun náà ń dáko. Then ó máa ń ra cashew, ó máa ń bá àwọn èèyàn ra cashew, ó máa ń ra cashew tí ẹ máa tún tà fún àwọn kìíní. So ara àwọn ìgbìyànjú ẹ̀ ni, even though ó máa ń sọ̀kadà, ó ń sọ̀kadà. So ara àwọn ìgbìyànjú ẹ̀ tó gbà ní gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ìgbésẹ̀ tá a ti gbé náà ni pé ẹni tó jẹ́ tó pa yìí ó dàbí pé òfin ti dá ẹjọ́ fún un ní ara àwọn ìgbésẹ̀ tá a ń gbé. So tó bá wù òfin ni òfin lè ṣe. Ẹ mọ̀ pé èèyàn ló ń ṣòfin. So tó bá wù òfin, but ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run ni kó jà. Cousin mi ló jẹ́, so that they close dáadáa. Ọmọ dáadáa sì ni, kì í ṣe oníjẹ́ jàgídíjàgan, kì í dẹ̀ tayọ ayé rẹ̀. But Saturday ní ó tó bí a month, ọjọ́ Wednesday náà ní incident yẹn wọ́n ṣe pè wá nìyẹn pé nǹkan wá ìṣẹ̀lẹ̀. Ibi incident tó dẹ̀ ti ṣẹlẹ̀ yẹn gan-an, oko rẹ̀ kò jìnnà sí oko ti tèmi torí àgbẹ̀ lèmi náà. I'm a farmer. So láwùjọ ìgbé báyìí náà mo ti parí ní 2014. Ìgbà tá a dẹ̀ rí iṣẹ́, àṣà lè jalè, a dẹ̀ lè ṣe jẹgbára wa lọ. So a ní láti hustle káwa náà fi lè make better living. So àdẹ́jọ́ tẹ́ pé tó bá wà nínú ibi tí incident yẹn ti ṣẹlẹ̀ gan, a máa wòra wa lọ́ọ̀kan báyìí ni, tá a máa sọ pé ẹ̀ǹlẹ̀ ń bẹ̀ yẹn. So wọ́n ṣe pè mí pé ibi oko yẹn náà ni aṣáré lọ síbẹ̀. Before ká tó dé ibi bẹ̀, ẹ̀pà ò bòró mọ́, so nǹkan ó ti bọ́ sórí. So a dẹ̀ try láti sa gbogbo agbára wa. So before ká tó gbé dé Bowen, so ó ti give up. So wọ́n ṣá gbé sí mortuary ní Bowen. So a dẹ̀ make àwọn report lọ sí police station ní Gbọ́n, àwa area command and so many things. Last year náà ni ó parí ní OAU, political science ló ṣe.
so even bóyá batch June yìí ni ló máa bá lọ sí service, June tá a wà yìí ni ló máa bá lọ sí service. Even the funnest part is that ọ̀la 13 ni birthday rẹ̀, ó máa ṣe birthday. So kí la fẹ́ ṣe? Tá a bá káwọ́ gbéra tá a ní àṣe nǹkan kan, ó kàn wá lénìí àmẹ́ni tó kàn lọ́la.